Irú ẹ̀dá wo ni ìràwọ̀ afẹ́fẹ́ jẹ́? Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ wípé ìràwọ̀ afẹ́fẹ́ pín sí ọ̀nà oríṣi mẹ́ta. Aquarius afẹ́fẹ́ oníbínú, ọmọ tá a bá bí ní January 21 títí dé February 18 yóò jẹ́ ènìyàn jẹ́jẹ́, yóò kún fún ọgbọ́n àti ìmọ̀ ẹ̀kọ́ púpọ̀. Bí wọ́n bá tọ́ wọn sí ọ̀nà ẹ̀kọ́, yóò jẹ́ olókìkí ọmọ. Wọ́n fẹ́ràn láti máa dá sí ọ̀rọ̀ ìlú tàbí òṣèlú. Wọ́n jẹ́ ènìyàn tí yóò máa gbèrò bí ayé wọn yóò ti dáa nígbà gbogbo. Gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ló máa ń dára lójú wọn. Nígbà mìíràn, ọkàn wọn á dédé bàjẹ́ nítorí ọ̀rọ̀ ara àti ìgbésí ayé wọn á máa sún wọn. Wọ́n ní ẹran ìkórìíra lára. Ìdí sì nìyí tí àwọn ènìyàn fi máa ń gba ọ̀rọ̀ wọn sódì nígbà mìíràn. Wọ́n fẹ́ràn orin aládùn. Wọ́n fẹ́ràn òmìnira púpọ̀. Most of the time, ìhùwàsí wọn yóò jẹ́ èyí tí yóò máa mú ènìyàn bínú gidigidi. Wọ́n fẹ́ràn láti máa dá nǹkan tí wọ́n ṣe láì fẹ́ tẹ̀lé àpẹẹrẹ ti àwọn ẹlòmíràn. Orí kunkun pọ̀ fún wọn gidigidi. Agídí ọkàn wọn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn kò fẹ́ kí ènìyàn lo agbára tàbí àṣẹ lé wọn lórí. Bí inú wọn ṣe dára tó bẹ́ẹ̀ ni wọ́n burú. Wọ́n jẹ́ ènìyàn tí wọ́n fẹ́ràn láti máa gba àwọn ènìyàn sílẹ̀ nípa àdúrà. Àwọn obìnrin tí a bí nínú oṣù yìí máa ń rẹwà ṣùgbọ́n wọ́n fẹ́ràn láti máa tọ́jú ọmọ nínú ilé. Ènìyàn tútù ni wọ́n jẹ́ ní ilé ọkọ. Olóríire ni wọ́n ní ọjọ́ ayé wọn ṣùgbọ́n wọ́n ní ojú kòkòrò iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń ṣiṣẹ́ kan dé ìkejì ni. Ara wọn kò balẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ṣe àṣìṣe. Wọ́n ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀, ẹ̀mí mímọ́ ṣùgbọ́n díẹ̀ nínú wọn fẹ́ràn ẹ̀mí òkùnkùn. Gbogbo ìgbà ni wọ́n máa ń wà pẹ̀lú ìfúnra. Ọ̀rọ̀ ayé wọn máa ń tètè sú wọn. Tí wọ́n bá wà nínú wàhálà tàbí ìṣòro, wọ́n máa ń ní ìfẹ́ ọ̀rẹ́ wọn ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wọn á máa dà wọ́n. Wọ́n fẹ́ràn ìmọ̀ púpọ̀, wọ́n sì máa ń rí ìṣípayá ní ìgbà gbogbo. Ìṣẹ̀lẹ̀ òjijì máa ń pọ̀ nínú ìgbésí ayé wọn. Nígbà tí wọ́n bá ti sọ ìrètí nù, ní ire àti àǹfààní ńlá máa ń wọlé tọ̀ wọ́n. Iṣẹ́ tí ó bá àwọn ìràwọ̀ yìí mu, àwọn ni nurse, tailor, doctor, business, egbòogi títà, akọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ oríire wọn ni ọjọ́ Friday. Déètì ọjọ́ oríire wọn ni 8, 7 àti 26. Kọ́lọ̀ tó bá ìràwọ̀ yìí mu Gemini afẹ́fẹ́ aláwàdà. Ọmọ tí a bá bí láti May 21 títí dé June 20. Wọ́n máa ń fi ìgbóná ọkàn gba nǹkan mọ́ra. Nǹkan tètè máa ń sún wọn. Àríyàwó kọ̀yálé ni wọ́n. Wọn kì í fẹ́ gbọ́ àlàyé àfi tí wọn nìkan ṣá. Aláàánú ni wọ́n sì láwọ́ sí pẹ̀lú. Onínúure ni wọ́n. Wọ́n ní ẹ̀mí àṣeyọrí iṣẹ́. Ọlọ́gbọ́n ẹ̀wẹ́ sì ni wọ́n pẹ̀lú. Púpọ̀ nínú wọn máa ń fẹ́ràn òbí wọn ṣùgbọ́n ọ̀tá pọ̀ fún wọn. Wọ́n máa ń tètè fi inú wọn ọ̀rẹ́. Wọ́n ní ọgbọ́n orí. Wọ́n jáfáfá ṣùgbọ́n wọn kì í fi ara balẹ̀ ní ìgbésí ayé wọn. Wọ́n máa ń ro ti ẹlòmíràn mọ́ tiwọn. Wọ́n máa ń ran ènìyàn lọ́wọ́. Wọ́n á máa dààmú ọkàn wọn púpọ̀, èyí sì máa ń já sí àìsinmi ọkàn fún wọn. Àìní ìfarabalẹ̀ kì í jẹ́ kí wọ́n jókòó sí ìdí iṣẹ́ kan. Wọ́n fẹ́ràn láti máa wádìí nǹkan tí ó ní agbára ju ọgbọ́n orí wọn lọ. Èyí tí ó burú jùlọ nínú ìwà wọn ni pé wọn kò ní àṣírí. Ìwà àgàbàgebè pọ̀ fún wọn. Ẹ ṣọ́ra fún ọgbọ́n àgbọ́jù kí ó má bàa kó bá yín. Obìnrin wa máa ń fẹ́ràn láti tú fóònù ọkọ rẹ̀. Adélébọ̀ wọn nífẹ̀ẹ́ láti máa tojú bọlé. Wọn kì í fi ìdí mọ́lé ọkọ wọn. Wọ́n ní ìfẹ́ sí òfófó ṣíṣe. Ìgbésí ayé wọn máa ń kún fún wàhálà àti ìbànújẹ́. Ọjọ́ oríire wọn ni ọjọ́ Wednesday. Àwọ̀ tó bá àwọn wọn mu ni orange. Déètì oríire wọn ni 2, 4, 5, 14 àti 23.